kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan. Ìwọ tí o rí wípé gbogbo ìgbìyànjú ẹ lọ́dún yìí ò rí nǹkan kan mú, ẹ wò ó, kò ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mò ń sọ báyìí, kò ń ṣe àwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni mò ń sọ, ẹlòmíì wà ní ibi tówó wà ṣùgbọ́n kò rí nǹkan kan mú. Bó ṣe gba owó náà nìkan tó ń gba owó lọ́wọ́ ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ohun t'Olúwa bá mi sọ rèé, ní àwẹ̀ ọjọ́ kan gba igbá àṣedànù lọ́wọ́ mi. Igbá àṣedànù. Bẹ́ẹ̀ ni. Olúwa fọ́ igbá àṣedànù táyé fi ta mí lọ́rẹ. Torí ẹlòmíì ó wà ń di owó lóòótọ́. Ó wà ń di òròkòrò jẹ. Ṣùgbọ́n ayé ò fi ògo owó yẹn hàn. Kò dàbí pé ó wà nídìí nǹkan kan nítorí wípé ayé ẹ̀ wà ní inú àtìmọ́lé. Nínú àtìmọ́lé tó wà, rí wípé ọdún yìí tó parí tó rí wípé nǹkan kan ò máa lọ. Kó tó di wípé aké 31st bá Ọlọ́run pàdé pẹ̀lú àwẹ̀ funfun ọjọ́ kan. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tá a bá bá yín. A sì ti mú kíkí wá látọ̀dọ̀ bàbá wa tẹ́ ẹ fẹ́ gbọ́ ètò wọn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ìyẹn ni Prophet TEMITOPE SOLOMON. Bàbá ní ká kí yín wípé a kú àṣekùn ọdún, ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè èèpẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Bàbá wa mú àwọn ìròyìn kan wá fún gbogbo ènìyàn pátápátá. Ó bẹ̀rẹ̀ látorí orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ni àsọtẹ́lẹ̀. Ẹ wo bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wo fídíò yìí, tẹ́ ẹ bá tí ì wò ó tàbí ẹ bá sọ pé ẹ ti ń wo fídíò eléyìí yàtọ̀, ẹ ti ń gbọ́ àsọtẹ́lẹ̀ eléyìí yàtọ̀, ẹ ti mọ bàbá yìí. Prophet TEMITOPE SOLOMON kò ní sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn, wọ́n ti sọ tẹ́lẹ̀ pé dìgìdìgì kan máa mì nílùú Ìbàdàn nínú àwọn ètò wọn kan tá a ti gbé sẹ́yìn. Gbọ́n lákòókò ni wọn mọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún gbogbo ènìyàn pé ọba òkè kó yọ́nú sí gbogbo aráàlú Ìbàdàn. Àmọ́ ibi tí ọba yọ rèé, ẹ tún wá gbọ́ titun lẹ́nu bàbá yìí lónìí, pàápàá jùlọ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń parọ́, ẹ bá jẹ́ mùsùlùmí, ẹ bá jẹ́ kìrìsìtẹ́nì, ẹ bọ́ bí ẹ wá gbọ́. Bàbá yìí tún wá sọ àwọn àsọtẹ́lẹ̀ nípa orílẹ̀-èdè Yorùbá, ìyẹn Yorùbá nation tá à ń lépa, pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó bá tó àkókò báyìí. Àwọn gbáǹkọ́gbì nǹkan báyìí máa ṣẹlẹ̀, àkókò báyìí ni ìrètí wà fún orílẹ̀-èdè Yorùbá kó dé. Wọn ò ṣàìsọ nípa àwọn wòlíì táwa ń rò pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, ohun tọ́lọ́run fi hàn wọ́n nípa wọn tí wọ́n sì dárúkọ wọn. Ẹ gbọ́, ìyẹn ni pé a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, awé kòǹkò lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ fẹ́ sọ. Nígbà ìtọ́jú Olódùmarè lọ́rẹ́ wọn iṣẹ́. Ẹ kìlọ̀ fún pásítọ̀ pátápátá báyìí, ẹ kìlọ̀ fún wòlíì báyìí, nǹkan báyìí lolúwa wí, tó bá sì ní òrí bẹ́ẹ̀ kó kó àwọn lójú. Ẹ gbọ́, àwọn ìjọ kan wà tí wọ́n pè wọ́n ṣàkíyèsí bí ìjọ CAC, Redeem, Mountain of Fire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú pé báyìí tí wọ́n bá sì ní òrí bẹ́ẹ̀ kí wọ́n kó àwọn lójú. Ẹ máa gbọ́ wìnrìnwìnrìn, wọ́n ní àwọn ọba ń kọ́ ọba ilẹ̀ Yorùbá, wọ́n lọ́ba kan máa, wọ́n dárúkọ ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè tí ó gbéra láìpẹ́, ìyẹn ni pé tí ó ṣẹ̀wọ́ sẹ́rọ̀ǹpìlẹ̀n tí èdúró dèèyàn. Bàbá yìí sọ wìnrìnwìnrìn àwọn nǹkan tá a máa retí nínú ọdún tuntun látàsìkò yìí lọ. Bàbá máa sọ ìmúrasílẹ̀ wa tó yẹ kó múra sílẹ̀, ìwọ tó o bá fẹ́ káwọn nǹkan yìí ó jálù ọ́. Bàbá sọ ẹ wà láǹfààní, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ má bá mi pín ẹjọ́, ẹ wà láǹfààní àti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ẹ bá ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí kí wọn ó pàṣẹ wòlíì sínú ayé yín bẹ́ẹ̀ ṣe ń wọnú ọdún tuntun. Wá gbàdúrà wòlíì, wá gba àṣẹ wòlíì bó ṣe ń wọnú ọdún tuntun. Kí wọn náà má bàa forí kó jápìn ohun tí ó ṣẹlẹ̀ nínú ọdún tuntun léyìí tó jẹ́ búburú bẹ̀, kó lè bá àjẹ́ rere ẹ̀ ní ọ̀jẹ́ tiẹ̀. Ìlà wa náà fi sọ bàbá ẹ dákun ẹ gbàdúrà fún wa, tí wọ́n sì ti súre fún wa gẹ́gẹ́ bí wòlíì àgbáyé, gẹ́gẹ́ bí wòlíì ìtọ́lọ́run ọba mi òkè tó ṣàlẹ́ṣà
bẹ́ẹ̀ ni yàtọ̀ sáwọn wòlíì aláfọ̀ṣẹ o sọ ń pa tiwọn àmọ́ àwọn ìwà adákanmọ̀ àtàláfọ̀ṣẹ ni o àtàláfọ̀ dànù ni o ṣùgbọ́n àwọn wòlíì táwa mọ̀ làwa mọ̀ pé èèyàn Ọlọ́run ni wọ́n ẹni tọ́lọ́run bá wọn sọ̀rọ̀ ni tẹ́ bá wá mọ aláfọ̀ṣẹ kan bì kan ìyẹn kù sí yín lọ́wọ́ àwa ò mọ̀ ń pa ẹ̀ àmọ́ wòlíì táwa ń sọ yìí ẹni bí ọkàn Olódùmarè nínú àwọn wòlíì tá a ti ń gbé wá gbogbo wòlíì tẹ́ ẹ bá pàdé lórí ìkànnì yìí a ti ṣèwádìí wọn ọba Olódùmarè sì ti jẹ́ kó yé wa pé òun lòun wà pẹ̀lú wọn ló fi jẹ́ pọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ẹ gbọ́dọ̀ kíyèsí ó ń bọ̀ wá sí ìmúṣẹ èyí ọba jẹ́ búburú bẹ̀ tẹ́ ẹ bá tètè rí dànù kò ní í ṣe èyí bá sì jẹ́ rere ẹ̀ tẹ́ ẹ tètè fà á mọ́ra pé tó ìfàtúrú tètè pọ́n ọlá mọ́ fà á mo kó ẹ má jẹun gbà yín lásìkò ẹ yẹn ń tara ṣàṣàgbé yín dọ́dọ̀ bàbá Tèmítọ́pẹ́ Prophet Tèmítọ́pẹ́ Solomon bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ bá wọn bá wa ṣe àtọ́ bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín ní lórí ìkànnì yìí ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ láìkì ẹ subscribe sí channel wa ọ̀yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. bàbá ẹ kú dédé àsìkò yìí sà. Yes sir. Àánú Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àmín. Iléeṣẹ́ yín yóò máa gbilẹ̀ sí. Àmín Ọlọ́run. Àwọn tó ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àlàáfíà wọn kò ní di fíàfíà. Àmín Jésù. Ọlọ́run yóò dáwọ́ lé wọn. Àmín. Ògo Ọlọ́run yóò sì farahàn nínú ayé wọn. Ohun tí wọ́n ti ń lé ọwọ́ wọn yóò tẹ̀. Àmín. Wọn ò dẹ̀ ní ṣàṣedànù. Àmín Jésù. Igbá àṣedànù Olúwa yóò fọ́. Àmín Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Bàbá tí mo bá rántí pé ọdún 2024 ń kọjá lọ a sì wọnú ọdún tuntun ẹ̀rọ a máa bà mí ṣùgbọ́n mo mọ̀ pé àgbà ò ní tán lórílẹ̀ eléyìí ló mú káwá bá yín pé tó bàbá kí ni ìrètí wa àti pé kí ni Ọlọ́run sọ gan pa nípa ọdún 2024 tá à ń wò lọ́ọ̀kan báyìí 2025 léyìí ni tá à ń wò lọ́ọ̀kan 2024 ó ti ń kó gbálé. Màá mú àwọn àsọtẹ́lẹ̀ yẹn láwẹ́láwẹ́ torí ó ti pẹ́ láti 2015 nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ni Olúwa ti ń lò wá láti sọ àsọtẹ́lẹ̀ bí èèyàn bá dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ tí 92% ẹ̀ bá wá sí ìmúṣẹ ó ti kúrò ní wípé ó fi orí sọ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ni tí Olúwa sọ lórí ẹnìkọ̀ọ̀kan kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan. Ìwọ tí o rí wípé gbogbo ìgbìyànjú ẹ lọ́dún yìí ò rí nǹkan kan mú ẹ wò ó kò ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mò ń sọ báyìí kò ń ṣe àwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni mò ń sọ ẹlòmíín wà ní ibi tó wó wà ṣùgbọ́n kò rí nǹkan kan mú bó ṣe gba owó náà nìkan tó ń gba owó lọ́wọ́ ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ohun t'Olúwa bá mi sọ rèé ní àwẹ̀ ọjọ́ kan gba igbá àṣedànù lọ́wọ́ mi. Igbá àṣedànù. Bẹ́ẹ̀ ni Olúwa fọ́ igbá àṣedànù táyé fi ta mí lọ́rẹ torí ẹlòmíì ó wà ń di owó lóòótọ́ ó wà ń di òrokòrò jẹ ṣùgbọ́n ayé ò fi ògo owó yẹn hàn kò dàbí pé ó wà nídìí nǹkan kan nítorí wípé ayé ẹ̀ wà ní inú àtìmọ́lé nínú àtìmọ́lé tó wà rí wípé ọdún yìí tó parí tó rí wípé nǹkan kan ò máa lọ kó tó di wípé aké 31st bá Ọlọ́run pàdé pẹ̀lú àwẹ̀ funfun ọjọ́ kan Olúwa nínú ìgbèkùn tí mo wà tí mi ò fi rí rere ṣe lọ́dún tí mo fẹ́ wọnú ẹ̀ Olúwa yọ mí jẹ́ n ka ọdún náà fún ohun rere ìyẹn bẹ́ẹ̀ tí ẹnì kọ̀ọ̀kan nìyẹn a wà mú láwẹ́ Olúwa rán mi sí bàbá pásítọ̀ Matthew Ashimolowo bẹ́ẹ̀ ni Matthew Ashimolowo bẹ́ẹ̀ ni Olúwa ní òun ti bùkún fún bàbá yìí tí gbogbo wa sì rí wípé lótìtọ́ ni Olúwa bùkún fún bàbá yìí wọ́n ti rí àánú gbà ṣùgbọ́n Olúwa ní ìrìn àjò tó kù yìí ó nílò ìkíyèsára kí wọ́n yé dẹ́kun máa lọ pè pàdé gbogbo ìgbà tó jẹ́ wípé síìdì náà ń pè bẹ́ẹ̀ ni tán bá lọ pàdé ilé wọn á pe síìdì tán lọ ilé wọn á pe síìdì dọ́làsì bàbá sì ń pè
kéèyàn ó sóò síìdì. dọ́là ni o wọ́n lọ kan láìpẹ́ 700,000 náà nìkan pè. dọ́là. bẹ́ẹ̀ ni 1,000 kẹ́nìkan kó lẹ̀. yé. àdúrà mi tèmi máa ń gbà fún àwọn bàbá yìí ni wípé gbogbo wọn generally pé wọ́n parí ìrìn àjò yìí dáadáa. Mo ń gbà fún ara mi torí èmi tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n níbi tí wọ́n bá dé yìí ó nílò ìkíyèsára. Olúwa ní nínú ọdún yẹn kan kíyèsára. Àwọn nǹkan wọ̀nyí kí wọ́n yẹra fún. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọlọ́run fẹ́ bùkún fún àwọn èèyàn kò dìgbà tí wọ́n bá fi sídìí lẹ̀, tí wọ́n bá filẹ̀ good and fine. Ṣùgbọ́n bàbá gbọ́dọ̀ kíyèsára, ìyẹn Pastor Matthew Àṣemọ̀lówó. Yìí ni ohun tí Olúwa rán mi sí wọn. Lórí àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá, àwọn bàbá Akíntóyè àti àwọn àgbààgbà kan. Gbogbo ọmọ Yorùbá nílò láti gbàdúrà pé k'Olúwa túbọ̀ gbé wọn ró kí wọ́n má rí àìsàn nínú ọdún tí a fẹ́ wọnú ẹ̀ yìí. Kí àìsàn kó má jẹ́ ìpèníjà fún wọn, kí àgọ́ ara má jẹ́ ìpèníjà fún wọn. Ó gbà ládùúrà. Wọ́n dàgbà ṣùgbọ́n Joshua dàgbà ojú ẹ̀ ò ṣe báyìí. Ó dẹ́rù àrùkà. Nígbà ládùúrà fún gbogbo àwọn bàbá yìí. Wọn ò ní dẹ́rù àrùkà. Àmín. Bẹ́ẹ̀ dẹ̀ ni former head of state kan lára àwọn tó ti darí orílẹ̀-èdè rí 2025 wọ́n á ka ẹni ẹ̀ kúrò. Wọ́n á ká bánà ìdànù. Bẹ́ẹ̀. Ẹ túmọ̀ ká bánà ìdànù. Àkókò ti tó ni. Tó pé kó máa ká lọlé. Bẹ́ẹ̀. Kò sí ayé yìí ò ń ṣe àwa àlọ́. So oníkálukú wa nájà ni. Ìdí nìyẹn tí oníkálukú gbọ́dọ̀ fi kíyèsára ní bó ṣe ń nájà náà. Pé kó má jẹ́ pé nígbẹ̀yìn dípò kó gba ìdálẹ́bi ni ó gbà. Ìyẹn fún ti head of state. Lára àwọn tó ti darí orílẹ̀-èdè nígbà kan rí. Bẹ́ẹ̀ ni. Olúwa wá ní mo wá lọ sórí ìjọ rìdíìmù gan-an báyìí. Ìjọ rìdíìmù. Bẹ́ẹ̀ ni. Bàbá Adébóyè, àánú Ọlọ́run ò ní fi bàbá yìí lẹ̀. Àmín. Ojú rere Ọlọ́run kò ní kúrò lórí wọn. Àmín. Ọdún 2025 yìí, Olúwa sọ fún mi pé òun fẹ́ jà fún bàbá yìí. Ṣùgbọ́n kí bàbá àwọn ibì kọ̀ọ̀kan wà tí bàbá ò nílò láti dá sí. Bẹ́ẹ̀ kí a gbàdúrà fún bàbá yìí k'Ọlọ́run fún wọn ní ọgbọ́n tí tayọ lọ́dún náà. Bẹ́ẹ̀ torí ibi tí bàbá yìí ti bá iṣẹ́ dé kò yẹ kí wọ́n di ohun tí wọ́n fi máa ṣe yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ gbàdúrà fún bàbá yìí kí bàbá náà àwọn kòríta kan wà tí ẹ pé àgbà kan gbé mi wọ́n á ṣe bí rírí wọ́n á fi rírí ṣaláìrí wọ́n á gbójú. Bẹ́ẹ̀ Ọlọ́run wà lórí iṣẹ́ lórí ìjọ náà. Then kí wọ́n gba báwo mo ṣe fẹ́ pè é gẹ́gẹ́ bí Olúwa ṣe sọ fún mi nínú ìjọ yẹn gan. Ọlọ́run sì ní àwọn ọ̀dọ́ kan tó ń fẹ́ gbé dìde. Àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ Olúwa ní lọ́dún 2025 yẹn òun máa gbé àwọn ọ̀dọ́ dìde ní ìjọ rìdíìmù gan. Wá pèpè kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n tẹríba, kí wọ́n lè rí ohun tó yẹ kí wọ́n gbàgbà, kán má gba ègún dípò ìbùkún, kí wọ́n má ṣe ìgbéraga, kí wọ́n má ṣe pé a ti mọ
Ọlọ́run ní ètò fún wọn nínú ọdún 2025 yẹn. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ọdún 2025 yẹn káàkiri nínú ìjọ pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ ọdún tí àwọn èèyàn lílùú òkèèrè káàkiri wọ́n á ṣàjọyọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ìjọ ni o. Bẹ́ẹ̀ ni wọ́n á kí ìjọ kú oríire. Lọ́nà wo? Àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀, kò ń ṣe ibi o, rere lélẹ́yìí. Tí àwọn èèyàn ní ìjọ orílẹ̀-èdè Nàìjíríà á wá di àwòkọ́ṣe ńlá fún àwọn ìjọ káàkiri orílẹ̀-èdè àgbáyé ní ọdún 2025 yẹn, gẹ́gẹ́ bí Olúwa ṣe bá mi sọ. Èyí ni àwọn tí Olúwa bá mi sọ nípa ìjọ. Generally, àwọn ìpèníjà kan náà sì tún máa dìde sí ìjọ nínú ọdún yẹn tó máa ní agbára gan-an. Ó dẹ̀ máa ní ó máa mú àwọn ìjọ ńláńlá kọ̀ọ̀kan dání. Ètò túmọ̀ sí wípé tó bá ti dé kí àwọn àgbààgbà ìjọ náà kí wọ́n béèrè fún ọgbọ́n Ọlọ́run láti tukọ̀ nǹkan náà kó má bàa bọ́ sórí. Bẹ́ẹ̀ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Olúwa ní Nàìjíríà ọdún náà jẹ́ ọdún àlùyọ àti ọdún pàṣán. Méjèèjì ló kó pọ̀. Bẹ́ẹ̀. Àlùyọ àti pàṣán. Bẹ́ẹ̀. Torí wípé àwọn èèyàn búburú kì yóò wà láàyè lolúwa wí. Àwọn èèyàn búburú ni Olúwa yóò nà lẹ́gba ni Olúwa wí. Olúwa ní ọdún náà àlùyọ wà fún àwọn tòun, ṣùgbọ́n kò ní bẹ̀rẹ̀ nígbà tí ọdún náà bá bẹ̀rẹ̀ o. A ti máa wọnú oṣù kẹrin. Olúwa mú ìtura, afẹ́fẹ́ ìtura yẹn wá sí àwọn ènìyàn. Ibi tí pàṣán ibẹ̀ ni wípé ìwọ tó bá ń ṣe ibi kò bá dáa kó jẹ́ kí ibi yẹn mọ lọ́dún yìí. Torí wípé ọdún yìí, mo sọ níbẹ̀rẹ̀ ọdún yìí ní December ká tó wọ ọdún yìí rárá pé àwọn àṣírí máa tú. Ẹ̀dẹ̀ rí bí àwọn àṣírí kọ̀ọ̀kan ṣe tú. Olúwa wá ní wípé lọ́dún táwọn lọ́kàn yìí àṣírí máa tú dáadáa ju ọdún yìí lọ. Ọdún tí ó máa fi ìhòòhò ọ̀pọ̀lọpọ̀ hàn ni. Ọdún tó máa já ọ̀pọ̀lọpọ̀ sí ìhòòhò àwọn ènìyàn búburú. So tí wọ́n bá mọ rere ṣe tí wọ́n láwọn ò ní ṣe, wọ́n á bá Olúwa ń bẹ̀. Tó bá jẹ́ ibi yìí náà fẹ́ máa ṣe, wọ́n á bá Olúwa ń bẹ̀. Nítorí Olúwa yóò san fún oníkúlùkù wọn. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Bàbá Sunday Ìgbòho, kò bá wù mí kí wọ́n fi fọ́nrán ìránṣẹ́. Ọdún yẹn jẹ́ ọdún ìkíyèsárájú tí àtẹ̀yìnwá lọ. Kó má di wípé ọdún yẹn ni wọ́n á silent wọn pátápátá lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ọdún yẹn jẹ́ tí ẹ̀ ń gbọ́ mi sàn. Mo ń gbádùn yín bàbá. Ọdún yẹn jẹ́ ọdún tí wọ́n gbọ́dọ̀ kíyèsára gidigidi kó má jẹ́ kí ẹnikẹ́ni kó tì wọ́n. Torí wọ́n ń dọdẹ wọn gidi gan. Kó má jẹ́ ọdún yẹn kí ìrìn àjò wọn má wá dàbí Nnamdi Kanu.
ẹ mọ̀ pé ibì kan ló wà báyìí then láti iye ọdún yìí ó nílò àkíyèsí kí wọ́n kíyèsí sára gidigidi kí wọ́n dẹ̀ ṣọ́ra fún ìmọ̀ràn gbogbo ìmọ̀ràn wọn lè nìyàn tẹ̀lé wọ́n lè gbọ́ ohun tí wọ́n sọ ṣùgbọ́n kí wọ́n béèrè lọ́wọ́ Olúwa kí wọ́n tó tẹ̀lé ìmọ̀ràn kankan bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ìyẹn ní ti bàbá Sunday Ìgbòho àwọn ọmọlẹ́yìn wọn kan Ọlọ́run máa dìídì tú àṣírí wọn wípé àwọn eléyìí wọn ò sí pẹ̀lú wọn ohun tí wọ́n fẹ́ jẹ ni wọ́n ń wá wọ́n ṣe pé wọ́n ń jà fún orílẹ̀-èdè Yorùbá àwọn ajínilẹ́sẹ̀ ni Ọlọ́run yóò gbé hàn sí gbangba bẹ́ẹ̀ ni Olúwa wí ṣé wàá rí nǹkan kan nípa ìrìnàjò ọdún 2025 yẹn ó dàbí chameleon ṣé mọ̀ pé chameleon tó bá fi kọ́lọ̀ yìí hàn báyìí a tún fi kọ́lọ̀ ilé hàn bẹ́ẹ̀ ni ìrìnàjò ọdún yẹn ṣe rí alábara méjì lọ́dún náà alábara méjì ní ọdún náà ìlú wa pè pé kí gbogbo ènìyàn kó gbáradì Bíbélì wípé ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ gbé gbogbo èèyàn amára Ọlọ́run wọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìjọba òkùnkùn ní àwọn àjẹ́ dojú ìjà kọ orílẹ̀-èdè ìgbìmọ̀ òkùnkùn dojú ìjà kọ orílẹ̀-èdè ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà míì ohun tó fẹ́ ṣe kọ́ ni wọ́n ṣe agbára tó jù wọ́n lọ ti gbé wọn wọ̀ òun ni wọ́n bá pàdé lórí ibi tí wọ́n jókòó sí wọn ò lè ṣe ohun tí wọ́n fẹ́ ṣe ohun tí wọ́n fẹ́ ṣe ni wọ́n ṣe ó dìgbà tí wọ́n bá tó kú bẹ́ẹ̀ wọn pé ṣé èmi náà ni mo ṣèjọba báyìí ṣé èmi náà ni mo bayé jẹ́ báyìí oh God Olúwa ní ọdún yẹn abara méjì ni o ọdún alábara méjì tí ó dẹ̀ jẹ́ wípé à ń sọ pé ọdún yìí ebi lásán ni yàtọ̀ sí ebi àwọn ìdojúkọ tẹ̀mí pọ̀ nínú ọdún náà àwọn ìdojúkọ kí ni mo pè é àwọn ìdojúkọ ti ẹ̀mí pọ̀ nínú ọdún náà bẹ́ẹ̀ ni natural disaster ó wà nínú ọdún náà Sátánì ó mì ìjọ lọ́dún náà o àwọn ọjọ́ kan wọ́n máa wọlé kò ń ṣiṣẹ́ Ọlọ́run òkùnkùn ni tí wọn kò gbálé pátápátá bẹ́ẹ̀ so ọdún yẹn lágbára á tún máa sọ àwọn tí Olúwa fi hàn wá sí. tó bàbá ẹ ṣe ẹ kú ohun látàtàárọ̀ ohun tèmi tún fẹ́ béèrè ni wípé ẹ ti ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ báwo ni àwọn ọba alẹ̀ yìí ẹ ti sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú àbọ́lọ́hún orí tí wọn kò tẹ̀ rí tàwọn ọba lò. Ọlọ́run ò ṣe rí tí wọ́n rò àwọn ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ láàrin àwọn ọba lọ́dún náà láti bí oṣù kejì ọdún náà ní ìṣẹ̀lẹ̀ ó ti máa ṣẹlẹ̀ láàrin àwọn ọba pàápàá jùlọ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá mi fẹ́ rọ̀ àwọn ọba ẹ̀ pé kò bá dáa kí wọ́n má gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ọba ilẹ̀ Yorùbá jẹ́ ohun iyì ńlá ó jẹ́ ohun ọlọ́lá tí ẹnikẹ́ni ò dẹ̀ gbúdọ̀ rìn fún ṣùgbọ́n ìrìn àjò ọdún náà pẹ̀lú àwọn ọba àwọn ohun tí ó máa mú bí ẹ̀sìn dání wà ń bẹ̀ àwọn ohun tí ó máa mú bí àbùkù dání wà ń bẹ̀ àwọn ohun tí ó máa mú pé
kí ló wá dé tí ọba yẹn ṣe sáré lọ kò dàgbà tó àwọn tó sì yóò wà ní ọdún náà. So Ọlọ́run ránṣẹ́ sáwọn ọba náà kí wọ́n di àmùrè. Ọ̀dà bàbá, kí ni ọ̀nà àbáyọ lákòótán fún àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́ sọ yìí fún ọdún tá à ń sọ̀rọ̀ yìí? Ọ̀nà àbáyọ náà ni wípé ká ké pe Ọlọ́run k'Olúwa kó ṣàánú fún wa. Ó ní bí àwọn ènìyàn mi tí wọ́n bá lè rẹra wọn sílẹ̀ tán porúkọ Ọlọ́run, ó ní òun ó ṣe kí ni, òun ó wo ilẹ̀ wọn sàn. Ohun kọ̀dísàn tá a bára wa à ní ìdí ìgbéraga mọ́. Àwọn olóṣèlú ń gbéraga, ọba ń gbéraga, wòlíì gbéraga, gbogbo wa la gbéraga. So a gbọ́dọ̀ rẹra wa sílẹ̀ kí Ọlọ́run kó lè wo ilẹ̀ wa sàn. Oh, thank you, Father. Lórí àwọn òṣèré, àwọn ìpèníjà máa ṣẹlẹ̀ lórí àwọn marital stuff wọn. Ẹ kàn máa rí lọ́dún náà pé lágbájá ló wò fẹ́ tàmẹ̀dò mọ́. Wọ́n ti dàrú. Wọ́n dàrú. Láwọn tó lórúkọ ní o. Àwọn ìṣẹ̀lẹ̀ tó wà ń bẹ. Àti pé gan láàrin wọn, wọ́n sì ní gbogbo èyí tó sì jà ràìnràìn lọ́dún yìí bí ikú yẹn kò tí ì dópin o. Irọ́ o. Wọ́n sì nílò àdúrà gidigidi kó má bàa tún pọ̀ ju ìtaari lọ́dún yìí lọ. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ṣe fi hàn mí, torí àwọn àkùkọ gàgàrà ti wà láàrin wọn tó ń gbé àkùkọ kéékèèké tí ó kò ń ṣe nípa éèjì mò ń sọ yìí o, àní nípa agbára tẹ̀mí. Ó ń ṣe nípa ọjọ́ orí, èèyàn lè jẹ́ 15 years kó jẹ́ pé ó ju bàbá 70 lọ nínú tẹ̀mí. Nínú ẹ̀mí, bẹ́ẹ̀ ni. Ó ní mò ń sọ báyìí tó ti ń gbéra wọn mì nítorí wípé àdà ní ìpínlẹ̀ Ògùn báyìí ni Olúwa wí. Wọ́n máa mú àwọn ọmọ tó ń ṣògùn owó yìí gan-an, àwọn gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣẹ́ṣó yìí, àṣírí àwọn aláwo wọn, àwọn tó ń bá wọn ṣiṣẹ́ yẹn, àṣírí wọn máa tú, tó ń bá wọn ṣe àwọn iṣẹ́ ibi nínú ọdún náà. Bẹ́ẹ̀ dẹ̀ ni gọ́fúnà ọdún yẹn, gọ́fúnà ìlú yẹn gan nílò àdúrà lọ́dún náà. Ìyẹn Dàpọ̀ Abíọ́dún. Bẹ́ẹ̀ni orí àwọn ọmọ ìlú ń pariwo, gbogbo kò ń ṣe gbogbo tí àwọn ọmọ ìlú yẹn fẹ́ ni wọ́n ń ṣe. Wọ́n nílò àdúrà. Wọ́n nílò àdúrà. Gẹ́gẹ́ bí wòlíì tèmi ni wípé ọwọ́ ayé kò ní tẹ̀wọ̀n. Àmín, àmín. Gbogbo ohun tá a sọ yìí ó wá kù sí bí oníkálukú ṣe gbégbèsè. Bẹ́ẹ̀ni. Bí oníkálukú ṣe di àmọ́ra ẹ̀. Wípé wòlíì ti sọ ohun tí wọ́n rí náà sọ. Bẹ́ẹ̀ni. Olúwa jọ̀ọ́ ṣàánú. Bẹ́ẹ̀ni. Àwọn ìrìn tó bá yẹ kó rìn kó rìn. Àdúrà tó bá yẹ kó gbà kó gbà. Bí tó yẹ kó ti gbàwẹ̀ kó gbàwẹ̀. Kó ré ibi dànù, kó bà ibi jẹ́. A sọ wípé kí ibi kó ṣẹlẹ̀, ṣùgbọ́n a sọ gẹ́gẹ́ bí àkíyèsí ohun tí a rí nínú ẹ̀mí, gẹ́gẹ́ bí ohun tí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun fi hàn wá. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ẹ̀yin èèyàn wa nínú ilé látẹnu bàbá wa wòlíì Tèmítọ́pẹ́ Solomon. Ẹ ti gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ pé bí Olúwa ṣe sọ yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n wọnú ìjọ olórin entertainers àti àwọn ọba tí gbogbo ènìyàn pátá lọ̀rọ̀ kàn, níbi tí wọ́n parí ẹ̀ sí ni pé ó kù sí ọ lọ́wọ́, kù sí mi náà lọ́wọ́, ọ̀nà àbáyọ wá wà o. Mo fẹ́ dìdí ẹjọ́ sà. Olórin yìí Sarah Àpèkíọlá, Olúwa rán mi sí i. Olúwa ní òun fẹ́ gbé e ga lọ́dún náà gan-an, ṣùgbọ́n kó rin ìrìn àjò àdúrà lọ́dún yìí kọ́dún yìí tó parí. Àánú wà lórí ẹ̀, ṣùgbọ́n kó túbọ̀ rin ìrìn yẹn fún àdúrà, oh God,
kó fara ìjì pé fún agbára àti fún àánú yẹn kó lè pọ̀ sí i. Bẹ́ẹ̀ dẹ̀ ni Olúwa ní kí àǹtí má ṣe àfarawé. ìyẹn Sarah yìí. Bẹ́ẹ̀ ni Sarah Àpèkẹ́ Ọlá. Bẹ́ẹ̀ ni kán kíyèsára gidi ibi tí wọ́n lọ. Kán kíyèsára àwọn kán kíyèsára gidi ibi tí wọ́n lọ. Torí mo rí ògo yẹn máa gbilẹ̀, ó máa fẹ̀ gan-an, ó máa di ńlá gan-an. Gẹ́gẹ́ bí a ṣe fi hàn mí. Tó yẹ pé káàkiri Sarah Àpèkẹ́ Ọlá, Sarah Àpèkẹ́ ní gbogbo yìí ó máa lọ́gùn ẹ̀. Ṣùgbọ́n kán dira dáadáa fún agbára lọ́dún ìkan sí kèsàrà. Ẹ ṣeun. Tó ó dàbí páàní rí jù báyìí lọ lórí ìkànnì yìí lásìkò tá a wà yìí. Ẹ ti gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Bàbá láti ẹ̀ tó máa lọ, ṣé àwọn èèyàn lè pè yín tàbí báwo fún béèrè torí ẹ̀rọ àwọn tọ́rọ̀ yìí bá kàn pé tó a fẹ́ gbàdúrà ẹ máa gbé kọ́ọ̀lù wọn láti bá wọn sọ̀rọ̀ àbí? Lágbára Ọlọ́run wọ́n lè pè mí. Orúkọ mi náà ni Prophet TEMITOPE SOLOMON Kashimawo láti ìjọ Christ Resurrection Church Ìbàdàn láwà, Ọ̀yọ́ State. 08116038917. Tó bá pè tí mi bá gbé bóyá mo busy àbí nǹkan kan, ṣùgbọ́n màá rí tọ́ ń kọ́ wọn, màá dé bá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn bẹ́ẹ̀ ṣe ń wo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Ẹ mú kan nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi pe bàbá kí ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ má bẹ̀rù pé mo ti gbọ́ àsọtẹ́lẹ̀ pé nǹkan báyìí ní ó ṣẹlẹ̀. Ẹ̀rù wa ń bà mí, bẹ́ẹ̀rù bá ń bà ọ́ pè wọ́n kó o bá wọn sọ̀rọ̀ kí wọ́n bá o gbàdúrà. Ó sì dá mi lójú pé ọdún tá a wọ̀ yìí, ọdún 2025 tá a wọ̀ yìí, lágbára lọ́wọ́ Ọlọ́run ayọ̀ ní gbogbo owó fi bẹ̀rẹ̀, ayọ̀ náà là á fi parí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ bá wa share program yìí, comment, ẹ like ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ. Ẹ ṣé o, ó dàbọ̀.